mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá pàtàkì, ẹ̀yin ọmọ Yorùbá tó ṣẹlẹ̀ ń jọ. Mo sọ wípé àkókò lè dá tí gbogbo lè ń bá kiri yóò dára agbára Elédùà. Ohun tí mo wá mú wá sí etí gbọ́ wa láàárọ̀ náà ni àṣà gbígba gbèsè ní ayé àtijọ́. Mo ti sọ tá a bá pe gbèsè, kí ló ń jẹ́ gbèsè? Gbèsè ni owó tá a yá lọ́wọ́ ẹni tó lówó jù wá lọ. Gbèsè nìyẹn tá a jẹ sọ́rùn tá a ti san, òun ló ń jẹ́ gbèsè. Ẹni tó wá jẹ gbèsè bó yóò kọ̀ láti san gbèsè yìí nígbà tí ẹni yẹn dájọ́ fún, òun náà wá fi agbára gba owó ẹ̀ lọ́wọ́ onígbèsè. Ọ̀nà àkọ́kọ́ òun ni pé a mú ọmọ kékeré kan lọ sílé onígbèsè yẹn kó lọ máa dà láàmú. Tó bá fẹ́ jẹun kò ní jẹ́ kó jẹun, tó bá fẹ́ sùn kò ní jẹ́ kó sùn. Òru ó máa lu garawa láàrin òru, ó lè gbogbo oúnjẹ sílẹ̀, ọmọ ilé bẹ́tọ̀ sí gbogbo àwọn aládùúgbò ò ní sùn nígbà tó bá lu garawa. Àwọn tó ti ń sùn lọ tán déédéé ń lu nǹkan létí wọn. Nígbà tí ó bá sún olówó yìí, bó bá rìn báyìí ọmọ yìí ò ní jẹ́ kó rìn, bó bá gbẹ́sẹ̀ báyìí kò ní jẹ́ kó gbé. Fún rẹ̀ ló ń lọ wá owó olówó, tàbí káwọn àdúgbò yẹn forí barí kan wá owó yẹn kan sọ fún olówó. Nígbà tí ọmọ yìí ò bá jẹ́ kán lálàáfíà. Nítorí ìdí èyí, gbogbo bí tí ẹ bá ti rí fídíò Culture by Ade and Ade, ẹ comment, ẹ like, ẹ share, ẹ follow mi ní paríparí torí mi ò lè méfò fún yín. Ẹ ṣé púpọ̀. Ó